ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò mú ilé ẹ̀kọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ náǹfààní àti máa wà jákèjádò àgbáńlá ayé pátápátá. Bá a ṣe ń wọdún tá à ń súnmọ́ tóun náà ń súnmọ́ wa, ẹ̀rín ayọ̀ ẹ̀rín ìdùnnú la fi sọdún láṣẹ lẹ́dùnmarè. ọdún kérésì àtọdún tuntun yìí tá à ń wò lọ́ọ̀kan yìí wọ́n ní ṣe lẹ́yìn wa lágbára ọba mi òkè. ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ sì retí tẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ lẹ́dùnmarè. ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí, ẹ bá subscribe sórí ìkànnì yìí. tí kì í bá sì ń ṣe ìgbà àkọ́kọ́ náà tẹ̀ tí ń darapọ̀ mọ́ wa ṣùgbọ́n tí ẹ ò tí subscribe, ẹ̀yin náà ẹ bá wa subscribe sórí ìkànnì olómi ọgbọ́n TV. Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi, ìnẹ́kan lórúkọ bàbá mi. olómi ọgbọ́n làwọn èèyàn pè mí, ọmọ ara kìnì mí màjò méjọ mẹ́rin ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn àníró ń gbé sọnà bí ò ṣe bí ọmọ. lórí ọ̀rọ̀ èyí tó sì ń já rìnrìn nílẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti pàápàá jùlọ tí ń ṣàkóbá fún ilẹ̀ kóòtù òjíire. ọ̀rọ̀ Gumi tá à ń sọ lọ́jọ́ kìíní àná tó wá sílẹ̀ Yorùbá tó bá ṣèpàdé pẹ̀lú àwọn àáfàá nílùú Ìbàdàn tí àwọn èèyàn ń sọ wípé Gumi rìn bó ṣe wù ú, wọn ò mú, wọn ò fọwọ́ òfin gbé e. lówe là ń lùlù gídígbò ọlọ́gbọ́n ní ju ọ̀mọ̀ràn ní mọ́ o. ó náwọn nǹkan tí mo rí àti àgbékalẹ̀ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí mo fẹ́ kémi àti náà kájọ fojú ojú òye àti ojú làákàyè wò, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń wò wá kẹ́ bá fọgbọ́n àgbà wò. ẹ̀yin Yorùbá, ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ pé bónígbà bá ṣe pé gbà rẹ̀ òun ló ṣe máa bá a pè ó. ẹlẹ́nu rírùn ló láàmú ìyá rẹ̀, tó bá fẹnu rírùn mu omi nínú àmùyá ẹ̀. tẹ́lẹ́nu rírùn tá a bá dé tóun náà bá fẹ́ wá mu omi nínú àmùyá ẹ̀, ẹlẹ́nu rírùn ò ní lè sọ fún ẹni tó fẹ́ wá mu omi láti tà wípé ẹnu ẹ̀ ń rùn o, nítorí pé sàwáwù ni wọ́n. àwọn èèyàn ti máa ń sọ wípé kí ni ìbáṣepọ̀ tó wà láàrin Gumi àti àwọn agbésùmọ̀mí. Gumi máa ń bá wọn sọ̀rọ̀, Gumi máa ń gba percentage nínú owó tí wọ́n bá fi jí àwọn èèyàn gbé. ó dáa, mo gbà bẹ́ẹ̀, mi ò dẹ̀ tún gbà bẹ́ẹ̀ báyìí. mo ti ṣe fọ́nrán fídíò kan sẹ́yìn tó jẹ́ pé èmi náà ti sọ̀rọ̀ nípa Gumi o, ṣùgbọ́n fídíò yìí tí mo wá bá pàdé ó kọ́kọ́ calm mi down, ó jẹ́ kí tíǹkì mi kó yàtọ̀ díẹ̀. ṣé ẹ mọ̀ pé nǹkan tí àwọn aṣáájú wa ò lè ṣe ni Gumi ń ṣe ṣá? ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ o, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ilẹ̀. nígbà tí àwọn aṣáájú wa nílẹ̀ Yorùbá, àwọn aṣáájú wa nínú ìjọba
tí wọn ò bá ti gbójú gbóyà láti gbérú ìgbésẹ̀ tí Gumi ń gbé, ohun tó máa ń fà nìyẹn. Bẹ́ẹ̀ ni, ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ló lè ṣe nǹkan tí Gumi ń ṣe? Ta ló tó wà ní àwọn agbésùmọ̀mí yìí lọ? Ó gbà mí lójú tì fún ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, bàbá Ìyábọ̀, grandpa wa ni wọ́n nílùú Ẹ̀gbá, bàbá ló jẹ́ sí wa. Bẹ́ẹ̀ sì rí senior mi tún ni wọ́n, torí iléèwé tó lọ tó ṣetán náà lèmi náà ti ṣetán. Kò wá ní í ṣe jọjọ́ orí, ẹni bá ti ṣetán tí wọ́n ṣe senior là á pera wa. Ó gbà mí lójú tì nítorí pé àwọn ni wọ́n sọ̀rọ̀ nípa Gumi, ni wọ́n sọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní Gumi lọ sí ọ̀dọ̀ wọn agbésùmọ̀mí yìí, ó lọ wá padà dé, ó sọ yìí pé ohun táwọn agbésùmọ̀mí yìí wọ́n ti fortify ara wọn. Mo máa play fọ́nrán fídíò yẹn fún yín kẹ́ lọ wò. Wọ́n ti fortify ara wọn. Àwọn ọmọ kéékèèké tó jẹ́ kí wọ́n wà níléèwé, 20 millions of children, àwọn ọmọ tí ò ju ọmọ ọdún 13 lọ sí 15 ni wọ́n kó bọ́lé lọ́wọ́. Wọ́n máa wá poison mind wọn to the extent wípé àwọn tó jọ́ lọ́rọ̀ tó jẹ́ kán ràn wọ́n lọ́wọ́ àti lọlé ẹ̀kọ́ ọ̀fẹ́, tí wọ́n sì láǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, wọ́n wá bẹ̀rẹ̀ sí ni wá máa tọ̀mẹ́ǹtì inú ìlú. Ẹ̀hún náà ni Yorùbá ti sọ pé ọmọ tá a bá kọ́ ló máa gbélé ta kọ́ta. Tá a bá ń dáàbò bo ọmọ wa, tá a ń fún wọn lẹ́kọ̀ọ́, tá a torí pé ọmọ wa ni, tá a wá ṣàìná ní àwọn ọmọ tó kù. Àwọn ọmọ tó kù ló máa da àwọn ọmọ wa láàmú. Gumi is trying for Nigeria. Ẹ̀yin náà ẹ wá gbọ́rọ̀ tí Ọbásanjọ́ sọ. Tẹ́ ẹ bá gbọ́rọ̀ tí Ọbásanjọ́ sọ yìí, tí kí yín máa yí padà lórí ọ̀rọ̀ Gumi. Ó kọ̀ dàbẹ́ ni pé bí Gumi ṣe ń gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀, pé kí wọ́n jókòó kó dúnàdúrà pẹ̀lú wọn. Gumi ló ti lọ bẹ̀ ní tòótọ́, ló ti lọ sáàárín wọn. Ó mọ̀ nǹkan tí wọ́n wọ̀n. Ọbásanjọ́ sọ wípé Gumi sọ wípé ìjọba ò lè borí wọn. Ó ti lọ sáàárín wọn, ó jókòó sáàárín wọn, ó bá wọn ṣèpàdé. Ẹni tó lọ sínú ilé tó mọ bínú ilé ṣe rí, tó ń sọ fáwọn tó wà níta nígbà tó wá bá wọn níta wípé tẹ́ bá máa wọnú ilé báyìí ní kẹ́ ẹ ṣe lọ ṣe. Ó mọ̀dí tó fi ń sọ bẹ́ẹ̀. Kí ló wá dé ta wá bára wa ń bẹ̀? Ṣé kò ti bẹ̀rẹ̀ láyé ìṣèjọba Ọbásanjọ́? Tí ò bá wá bẹ̀rẹ̀ láyé ìṣèjọba Ọbásanjọ́ gbogbo ló fàyè gbà á. Because ní kété tí Ọbásanjọ́ kù lórí àléfà, òun ni fadarism, bàbá àsàlẹ̀ ló ti bẹ̀rẹ̀ nínú ìṣèlú tó pọ̀ rẹpẹtẹ. Kò pọ̀ tó nígbà tí Ọbásanjọ́ wà lórí àléfà. Ní kété tí Ọbásanjọ́ kù lórí àléfà, àwọn náà sọra wọn di bàbá àsàlẹ̀. Lára àwọn òdojúkọ tá a dojúkọ ní ìpínlẹ̀ Ògùn gangba náà tí wọ́n fi gbàjọba lọ́wọ́ Ọ̀ṣọ́bà gbé fún Dáníẹ́lì from AD to PDP then. Ẹ jẹ́ fún yín ní fọ́nrán fídíò kẹ́ lọ gbọ́rọ̀ tí Ọbásanjọ́ náà sọ lórí ọ̀rọ̀ Gumi náà. When Sheikh Gumi went to meet those boys in the forest, I invited him to come and see me. The first thing he said to me is that, look, where those boys are, they fortify themselves.
And if any security man says it's there or going there, he's lying to you. That's number one. Number two, he said what made him weep was boys of 13, 14, 15 years. They are soaked in drug and carry on. They are wrecked. Now that's warriors. 20 million children that should be in school that are not in school. Those that have no employment, no job, and they see you in obscene affluence. What do you expect them to do? Not only in Nigeria. Nigeria is an example. Nigeria because we are the largest country in Africa. You need to do things right so that other countries can follow our footsteps. ẹ jẹ́ mọ́ kí yín káàbọ̀ padà. ọ̀rọ̀ Gumi ò ṣe Gumi. ẹ̀yin náà fèròǹgbà yín sọ́wọ́. mo fẹ́ kẹ́ ẹ lọ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọbásanjọ́ délẹ̀. Gumi mọ ohun tó ń sọ. For Obasanjo to analyse it like this. Gumi ló wọnú ilé lọ tọ̀ wọ́n o. Ó mọ̀ tán ní lọ́wọ́ o. Àwọn eléyìí sì rèé ẹ̀sìn òkọ́kú ni wọ́n o. Ẹ̀sìn òkọ́kú ni wọ́n. A máa ní èèyàn kan tí at least tó máa kò á kù. A máa ní èèyàn kan tó máa lè ṣiṣẹ́ akíkanjú. À ń pariwo Gumi ní tòótọ́. Ẹ kọ́ lọ mú Gumi kó ṣe gbá kan. Wọ́n lè ọ̀rẹ́ sùn kan kà sí lẹ́sẹ̀. Gumi is just a kind of person tó jẹ́ pé òun náà láyà. Lọ bá wọn sọ̀rọ̀. Àwọn tó dẹ̀ ń bá sọ̀rọ̀ yìí. Okay. Bóyá ká kúkú rán Ààrẹ Ọ̀nà Kakanfò wa. Ká rán Ìbà Gani Adams. Káwọn náà lọ. Kó lọ ṣèpàdé pẹ̀lú wọn ná. Tí wọ́n bá ṣèpàdé pẹ̀lú wọn. Kí Ìbà Gani Adams náà káwọn náà dọ́gbọ́n fojú fílẹ̀. Pé kí ni ń bẹ ńlẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ yìí. Kí lọ gbójúlé tó fi ń ṣe bí ọlọ́ba. Kí ló ń kì wọ́n láyà? Kí ló mú wọn máa wúgàlè àtẹ̀síwájú? Gumi lórí ohun tí ń bẹ ńlẹ̀ o. Gumi ló lọ sóko tó tóko bọ̀. Gumi tó ní ká jókòó ìbásọ̀rọ̀ yìí pọ̀ pẹ̀lú wọn. Ọdún èmi náà fọwọ́ sí ìdúnàdúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí o. Ṣùgbọ́n ìjọba lè pe Gumi. Ìbà Gani Adams nílẹ̀ Yorùbá ó lè pe Gumi. Kì í ṣàwọn àáfàá ló jẹ́ kó máa ṣèpàdé pẹ̀lú Gumi. Astagafur like Ọlọ́run dáríjì. Àwọn àáfàá mi ò mọ ohun tó kàn. Ẹ̀sìn ti yí ẹlòmíì lórí. Ẹ̀sìn tí kìí dẹ́yìn ṣe ẹ̀sìn bàbá yín. Wọ́n wá sọ̀tàn Muhammad fún yín. Wọ́n wá sọ̀tàn Jésù fún wa ni. Látòkè òkun wá. Ẹnu àwọn bàbá wa láti gbọ́tàn Ògún. Láti gbọ́tàn Ṣàngó tó sì wà títí dìsìn. Ìran Ṣàngó ìran Aláàfin Ọ̀yọ́ tí ń bẹ lórí àléfà. Wọn ò ní wọṣọ kí pupa má wà ń bẹ. Àwọn àáfàá míì ẹ̀sìn ti yí wọn lórí. Àwọn olùṣọ́ àgùntàn míì ẹ̀sìn ti yí wọn lórí. Nítorí pé Donald Trump kò sọ wípé there is genocide. Ṣó parọ́ ni? Ẹ ń pe ẹ̀sìn Mùsùlùmí lẹ́sìn àlàáfíà.
ṣé ẹ fúnra ara yín gbà láfíà? Àwọn tó lẹ́nu lọ́rọ̀ nínú àwọn mùsùlùmí alákatakítí ni wọ́n. Àwọn tí kì í ṣe alákatakítí nínú mùsùlùmí wọn lẹ́nu lọ́rọ̀. Àwọn tí wọ́n wà láfíà tí wọ́n ṣe ẹ̀sìn àláfíà yẹn gangan tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n ṣe ẹ̀sìn àláfíà yẹn gangan wọn lẹ́nu lọ́rọ̀. Àwọn tó lẹ́nu lọ́rọ̀ àwọn alákatakítí, àwọn gun ẹ̀ṣẹ̀ sí wa dandan ni. Ẹ náà ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ má gbàgbé láti bá wa like, ẹ bá wa pín ìjódìlẹ̀ ìjódòkó. Ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ fún any coverage, ewì ni, ìkíni ni, documentary ni, púpọ̀ àwọn documentary tẹ́ ẹ rí káàkiri lórí àwọn fọ́nrán mi àwa yìí náà ló ń gbé wá fún. Ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi. Ó dàbọ̀. Ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. Ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n o. Olómi Ọgbọ́n ètò mú ilé ìkọ́ mi. Ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbúrẹ́tẹ. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n.